ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe. tọ̀hún yẹn wá bídíà yẹn wá nípa yẹn wá rí spread nídìí bẹ́ẹ̀ ẹ parí ilé ìmáàmù ẹ ra bọ́ọ̀sì fún ustaz ẹ ra bọ́ọ̀sì fún tífìlà gègé ká máa fi ṣe dáwà káàkiri gbogbo ìlú ayé wọ́n ti ń pàṣẹ mẹ́sẹ̀gì yẹn tẹ́lẹ̀ báwọn tí wọ́n ń ba mídíà jẹ́ bá ṣe ẹ má jà á filẹ̀ o wọ́n sì ń ba mídíà jẹ́ làwọn àkàwọn ọmọ ṣe kí ni láwọn tó ṣe ọlọ́mọṣà wọlé àwọn ẹ̀kọ́ sàdọ̀ báwọn kan wọ́n ṣe ń dàrú àwọn àkàwọn sì máa tó tó kọ́nà ọmọdé atẹ́gùn gbà ọlọ́mọdé ó gbé ẹnì kọ̀ọ̀kan ẹ̀rí pé nísìnyí inú àdánwò tó délé ayé lérí mídíà sí ó ní àdánwò tawhidul manahiji wal aqaidi ẹja máàcì gbogbo àkídà papọ̀ ẹja máàcì gbogbo manahaju papọ̀ kálíbà unite ìjà ní àjòkó tì mí mọ́ládé fẹ́ ṣe papọ̀ àwọn òjálà mi ẹlẹ́bọn náà àjòkó tì mí mọ́ládé fẹ́ ṣe papọ̀ alẹ́ ṣe papọ̀ tá a bá ń ṣòṣèlú torí pé èèmù gbogbo wa kí là ń wá tá a bá ń ṣòṣèlú kí là ń wá owó òṣèlú. tá a bá ń ṣòṣèlú àmọ́ òní tẹ́ apátábà ṣòṣèlú. tá a bá ń ṣòṣèlú kí là ń wá owó ni o. apẹnu pẹ̀lú rẹ̀ ẹni máa ń ṣòṣèlú kò sí ìrúnra ẹni tí wọ́n lè jọ ṣe mí torí ìlú náà tẹ́lẹ̀ náà ìrísìsì ni wá àníyàn wọn sì papọ̀ àmọ́ eléyìí ní òfin tìjàdé alẹ̀ ó ní tóun bá ti yí òun ni mumiduna murshidina lillahi aṣẹ́kù Ibrahim ibn Abdullahi bàbá nìyàsí ni ẹ ń bẹ láyé rẹ̀ èmi ọmọ bí tọ́wọ́ o àmọ́ wà ń bàrẹ̀ sáfù ìbòdó wà nínú bàrẹ̀ sáfù èmi ọmọ torí ìmọ̀ bọ́yọ́ tó bá kó tó ṣe kí ni kó tó kú àmọ́ tí ṣe Ibrahim Kaola filẹ̀ bẹ́ẹ̀ má ṣe yọ̀ wọ̀ náà lẹ́ẹ̀fi ní sẹ́ẹ̀lì Ibrahim Kaola fún wọn lẹ́yìn Yorùbá tẹ́ ẹ bá ń sẹ́ẹ̀lì Ibrahim Kaola fún wa ìdí sọ fáwọn yẹn ni pé tí wọ́n ṣe ẹ́ ṣe kí ni ọ̀dà tẹ́ ẹ bá ń sẹ́ẹ̀lì sí òtìjà ní fún wa ìdí sọ fún wa ni pé ojú ọ̀nà yẹn ṣe kí ni ojú ọ̀nà yẹn dá alal kitabu wa sunna aṣọ tí wọ́n tẹ̀ náà alal kitabu wa sunna àbí bí wọ́n ṣe pariwo nírọ̀lẹ́ jọ jímọ̀ náà oye alal kitabu wa sunna náà àbí ẹ̀dá alal kitabu wa sunna ni istighatha bil awliya nídìí bẹ́ẹ̀ tí àtibọ̀tán ayé bá ti ń lọ tí láyé ń ṣetán tó fẹ́ parẹ́ gbogbo nǹkan mọ̀ ṣe kí ni yọ mọ̀ wá dàrú Ànábì náà ṣe tán Ànábì ti sọ ó ní sataftaruku ummati Ànábì ní àwọn àlùmọ̀ tèmi náà wọ́n fọ́n ká o fífọ́n ká àsìkò fífọ́n ká náà ló ti ń dé yìí Ànábì wa ní ọ̀dọ̀ yín pẹ̀lú kí ni pẹ̀lú súnà mi súnà yẹn ní kẹjá máa pariwo ẹ má jẹ́ amúbídìí àmọ́ bàbá ṣèjọ nínú fámìlì wa sí gbogbo ọ̀ràn èèyàn gbogbo ọ̀ràn àkídà tá a bá jọ nínú fámìlì àjọ pàdé tá a bá ń kó mọ tá a bá ń ṣèyàwó àmọ́ tá a fẹ́ gáìdì àlùmọ̀ pé a fẹ́ tọ́ yín sọ́nà a fẹ́ ṣe dáwà a lè pe àwọn tí wọn ò sí lójú ọ̀nà kan jòkó lẹ́ẹ̀kan máa gbọ́ wa àmọ́ ká gbé máìkì fẹ́ni tí ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ tí ẹ̀sìn ti dàrú mọ́ lọ́wọ́ káwá ní ẹ̀yin náà bá wa sọ sí wọ́n bá sọ ntí ọ̀dà tẹ́mi sì mọ̀ pé ọ̀dà yín takò tí bá takò òde ọba jẹ́ tí bá filẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ ẹ̀yin ti gbé fáírọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ ti gbé lọlé èwo lè yọ wá ṣe tí ò ní dáfídì nálẹ̀ àfi kẹ́jẹ́ kálukú lákùn dínú kó kálukú ọmọ ṣẹ̀ṣẹ̀ ìwọ́n wá ṣe rí àmọ́ gbogbo àná àpàdà pàdé bàdìsáwò àbí bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. atẹ́gùn gbólógì o atẹ́gùn gbé olóògì kọ́ díyẹ̀ fún ọmọ sí kíni wọ́n ṣàfihàn o wọ́n jọ rẹ̀ sùn lọ́dà rúmọ́ o má da súnfí má sàlàfíà má sì da sàlàfíà má súnfí ọ̀tọ̀ sàlàfíà ọ̀tọ̀ opposite sì ni méjèèjì bẹ́ẹ̀ bá wá ń ṣe sàlàfíà tó wá ní sọ̀rọ̀ súnfí àwọn àdìmọ́ pé rẹ̀ súnfí má sàlàfí ni wọ́n ṣe kíni ni wọ́n pè rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe sàlàfíà tí wọ́n ń pírìtì súnfí àwọn ò ní pè ní sàlàfí torí pé ń sọ̀rọ̀ sàlàfíà súnfí láàmọ̀ sí kíni láàmọ̀ pé tó lọ́rọ̀ súnfí níjà lẹ́nu rẹ̀ ọlọ́mọba aláàkọ́mọ̀ ṣe wá ní olórí burúkú o wọ́n jọ ọ̀rọ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ o inú mi bàjẹ́ ní ọ̀sẹ̀ tọ́nà kéèyàn mo rí àwọn kílìpù kan lérí íńtánẹ́ẹ̀tì kéèyàn yanu kó ní Ṣéhù Tìjání
ó wà lórí al-kitabu wa sunnah sẹ́ni ìtọ́sọ wẹ́rẹ́ yẹn ó ti dáadáa wà súnà rò lẹ́yìn náà ó ti mislead ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn wà ní al-kitabu wa sunnah náà wọ́n máa ń sọ àmọ́ rò rí bẹ́ẹ̀ àbá àwọn akàwò ilé ọ̀kan lọ́hùn èyí kí lọ́hùn wà lérí ẹ̀ àbá kàwò àbí ọmọ kàwò wọ́n náà sọ pé al-kitabu wa sunnah àwọn wọ́n sì jáde wọ́n sì jálàbí wọ́n lọ nǹkan wọ́n po nǹkan wọ́n lọ nǹkan mọ́ nǹkan ó sì dára al-kitabu wa sunnah ni ìdí kálukú náà wọ́n sọ náà nìyẹn ẹ̀tọ́ owó yẹn náà wọ́n gbé léla ní òun fẹ́ràn rẹ̀ ẹ̀tọ́ àwọn gbìyànjú kí léla fẹ́ràn Jawahirul Ma'ani tíra àgbà tíra àwọn Tìjàní àní ibẹ̀ ló ti mọ ṣé al-kitabu wa sunnah ni wọ́n wà ní àbí wọn ò sí lé al-kitabu wa sunnah ìtọ́wọ́ ní Jawahirul Ma'ani ẹ̀ka pé ṣéwù kan wá ó jáde ọmọ ká lórí rẹ́díò Lagos ní ọ̀lẹ́jọ́ Jímọ̀ tí mo ti ka ọyí gbé kìtàbù tàwọn èdè sí Muhammadu Buhari fóun mọ́tínú rẹ̀ èmi ó gba Jawahirul kíni Al-Ma'ani àwọn àmọ́ ìwọ̀n bá kà ṣẹ́jú márùn-ún bíi tèmi náà kà ṣẹ́jú márùn-ún bíi tèmi náà ìgbà tá a fi kádà rìn wọ́n sì pè lẹ́nìkan náà méjì nínú Jawahirul Ma'ani tíra àgbà tíra àwọn Tìjàní àní wọ́n ní pé téèyàn bá fi lè ka Salatul Fatiha ọ̀kan ó ṣe déédéé Kùránì 6000 ṣé al-kitabu wa sunnah ni ẹ bá fẹ́ sòṣèlú ẹ dákun ẹ má pe àwọn mùsùlùmí pé fẹ́ fọ̀rọ̀ sí yé wọn ẹ lẹ́ẹ̀ fẹ́ ṣe politics kálukú sì gbé mu ẹni tó mú gbalẹ̀ lọ́wọ́ ẹni tó mú bùrẹ̀là lọ́wọ́ àwọn ọmọ tá à ń ṣe kíni àwọn ọmọ tá à ń ṣe àwọn èèyàn tó fẹ́ gbàgbọ́ yẹ́sìn tó wá gbọ́ ọwọ́ àgbọ́ yẹ́sìn wájú àgbọ́ yẹ́sìn ọwọ́ jẹ́ àgbọ́ súnà lọ́lọ́ ọwọ́ gbé kún bẹ́ẹ̀ yìí pé wọ́n ní sọ́dọ̀ já ní wàhálà al-kitabu wa sunnah àgbákò ti ṣe wá nìyẹn àgbákò ṣe wá nìyẹn gbọ́ ṣe Ibrahim ní wọ́n mọ́ yàrá nínú tí ṣe Ibrahim kàlá àkọ́ wọ́n mọ́ gíní wọ́n mọ́ yuhibbuni wọ́n mọ́ yàrá ní ayé ìfà parí ẹ̀ Maulana nílá fi parí ẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ mi tó sì rí mi ó ní yóò wà àlìjánà láì ní sẹ̀sùn lọ́sẹ̀ àbútọ́ níbi kan rí ànábì kọ̀ wà àlìjánà àbújá lè rí ànábì kó sí kíní ẹni tẹ́ máa ń sẹ́ẹ̀lì nìyẹn ibi wọ́n ní wọ́n wà ní àwọn tí wọ́n jọ dára ọ́bí tọ̀lẹ̀ ṣébí ìjọba Saudi ebi àwọn kan sọ fún gbogbo àgbáláyé kan fún àwọn láàfa àwọn ló sì kéwú jù láàrin wọn tó yanjú ṣégbà tí wọ́n wá dé rọ́bítọ̀ sọ́wọ́ sọ fún wọn pé sìgáṣà dá wọn gbà lọ́wọ́ ẹ̀ rọ́bítọ̀ dẹ̀ ní gbogbo àfa lóko sínú ará Cairo ọ̀wá ará Pakistan ọ̀wá ará Nàìjíríà ọ̀wá wọ́n mú ilé Haúsá wọ́n mú Senegal wọ́n mú ní Benin Republic wọ́n mú Ghana òun ló jẹ́jú tó kéwú lárúbáwá ṣe àkídà rẹ̀ ṣe rọ́bìtọ̀ ní ká máa tẹ̀lé àkídà ẹ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ pa afẹ́ṣe mítìnì àpé gbogbo àwọn èèyàn ọ̀yá kálukú wa máa sọ̀rọ̀ òun náà jẹ́ sọ tí ó ta kọ al-kitabu wa sunnah ń bẹ́ẹ̀ àtọ̀ní tí ń sọ ń bẹ̀ àtọ̀ní tí ń sọ lé wọ́n wáyé sá torí rọ́bìtọ̀ tó wọ́n dálẹ̀ gan wọ́n dálẹ̀ torí kálíbà padà síbi al-kitabu wa sunnah ni tó o bá ti wá gbé ìsìnkáṣà wọlé ipe alẹ́pẹ́ ṣéwù alẹ́pọ̀pọ̀ ọ̀run ṣé wọ́n gbà láyè ṣe gbọ́ nínú àkọọ́lẹ̀ àwọn rọ́bìtọ̀ pé ṣé Ibrahim Niyasi òun náà mú mọ̀ràn wá ìmọ̀ràn náà wá takò al-kitabu wa sunnah ọ̀hà Kùránì ó sì gbọ́ lárúbáwá ó sì mọ̀rin kọ. káwá mọ̀ pé ẹ̀yìn gbà tí wọ́n ti pè sí rọ́bìtọ̀ èmi náà gbọ́dọ̀ pé bàbá jẹ̀yàn a lè jẹ̀yàn àbí ìpè mo lè pè é síbi ìjòkó tá a jọ fẹ́ ṣe dáwà fáwọn èèyàn bàbá jí èèyàn àlè jí èèyàn àbí ọwọ́ àjòkó ń bí sọ mo wá ń gbé máàkì fún òfó ti ṣe gbogbo àwọn tó jòkó ń bẹ ọkọ ṣẹlẹ̀ ní ìwọ ń dò ní ìjàmà mo ní fúnra ara yín ilé tí bàbá yẹn kọ́ bàbá tó kọ́lé ilé súnà tó kọ́ ẹ̀yàn mọ́ sí dáwó pẹ̀lú bàbá jí èèyàn lè jí èèyàn tẹ́lẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ ti rẹkọmẹ́ndì pé àfáà ni ìtàn àfáà súnà sọ nìyẹn ẹ má jòkó tó ní bídíà tí ẹ bá rí i pé kò ṣe tá àti fi bídíà rẹ̀ lẹ̀ bídíà oníbídíà tẹ fẹ́ pèsè àkèsí tí ó gbọ́ ni wọ́n ní kẹ́sìkì ní kẹ́lẹ́ bá àbọ̀pẹ̀ ẹ̀jọ̀ fẹ́ máa ṣe dáwà mo fẹ́ bá yín sọ̀rọ̀
mo wá pe àwọn ọmọléke jọ mo pe àwọn jàmáà jọ mo wá ní kí àfọ̀n bídíà àwọn máa sọ̀rọ̀ torí pé àfẹ́ túká ń bà túká òun wá ń sọ ní tí ọ̀dà ẹ̀yin wá gbé ní tí ọ̀dà lọ lẹ́yìn náà mo fi ìjà àfa rẹ̀ rìn lẹ́yìn pé ẹni ìwé ẹ̀tẹ́ bá ti pàdé ẹ̀ máa ṣe kí ni ẹ máa gbọ́ rẹ̀ ẹ̀ lọ́kùnrin yìí kán dàrú nìyẹn. ẹ bá ṣe táwọn àgbà àti dáwà ṣe mọ́ káwọn lè ta símẹ́ǹtì ẹ má lè tarin ẹ má bọ̀rọ̀ jẹ́ ẹ má lè rí àwọn èèyàn rú ẹ tẹ́wọ́n fẹ́ sòṣèlú ẹ lè jẹ́ in politics wà lẹ́ẹ̀kọ́ burú ọ̀pẹ́ pẹ̀lẹ́ ní oníṣúná làwọn ń ṣe ó sì pé àbá àtìjàdíyà tọ̀nà tọ̀hún àwọn wátà wà ní alàlùbírì wọ́n pe àbá àtìjàdíyà kọ́ máa attend sáwọn sister sunna àwọn brother sunna ṣé dáwà nìyẹn tẹ́ ẹ bá ń ṣòṣèlú anybody lẹ́lẹ́ pé àmọ́ ẹ má fi òṣèlú ẹ má lọ òṣèlú má kí ni jama má ẹ̀sìn torí pé òṣèlú wà lámà tí wọ́n ń pè lóṣèlú àwọn òṣèlú àwọn ọ̀jẹ̀lú ni. nídìí bẹ́ẹ̀ mọ́bí tó rìn sí o mọ́ wá sí tọ́gbọ́ o ọlọ́run ní tí wọ́n dá padà sẹ́yìn mọ́ o ní tó kó bá àwọn bàbá mi lánàá nìyẹn táwọn ọmọ òfin rí súnà dàárọ̀ yìí torí pé gbogbo ẹ̀rọ àwọn bàbá yẹn láwọn ń ṣe èmi náà ní lágbájá èmi náà ń tamado èmi náà ń ṣe báyìí èmi náà báyìí mo jẹ́ gbogbo ọ̀ràn tí mùsùlùmí pín sí ó ní òun náà gbà pẹ̀lú wọn. ọlọ́run bá aláàkọ́ mọ́sá fi àmọ́ nàjú báyìí lọ ọlọ́run bá ní tọ́wọ́ sọ́nà ó sàlékún ìtọ́sọ́nà tiwa náà ọlágbára ọlọ́run bá wa. àwọn èèyàn lẹ́sìn ṣe ẹni tẹ́ mọ̀ pé ó le ni ẹ bá ẹ mọ̀ ẹni tẹ́ mọ̀ pé ológun ni àbí ẹni tẹ́ mọ̀ pé oníbídíà ni tó kílíà sí dáadáa kò tẹ̀rọ ọlọ́run ọba kí ló fẹ́ sọ fún yín kí ló fẹ́ bá yín sọ. ṣé ìyọnu rẹ̀ lẹ́ ń wá ni àbẹ́fẹ́ tara rẹ̀ rí nǹkan kan láyé ń bí àbọ̀ṣe tó fún òun fẹ́ túbá àwọn bọ́ọ̀lù òun fẹ́ túbá àmọ́ ṣe dárò kan lọ́dọ̀ wa láwọn àsìkò kan tó jẹ́ pé gbogbo máàmù là máa ń pè gbogbo máàmù pátá àmọ́ wọ́n jòkólẹ̀ ni wọ́n jòkólẹ̀ ṣẹ́rí àìtẹ́bù yẹn ọ̀kan nínú wọn ò ní bọ́ bẹ̀ àwọn bá ń súnà dá tò síbẹ̀ wọ́n mọ̀ wá sọ̀rọ̀ tí wọ́n fẹ́ béèrè wọ́n mọ̀ wá béèrè ìmí ò jáde lọ́wọ́ fẹ́ jiyàn bí ṣe ń jiyàn náà ni àwọn wọ́n mọ̀ sàlẹ̀ fọ́nká kò sì wá rí bẹ́ẹ̀ báyìí lórí kò sì wá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì túbá bọ́tẹ́ lẹ́yìn ò rí bẹ́ẹ̀ wọ́n náà wá defend the opinion rẹ̀ wá defend ẹ̀sìn rẹ̀ ẹ̀dàkùn tó bá wá dé tó kú tẹ̀síbá àṣọrun tó gba máìkì tó bẹ̀rẹ̀ rújú tó bẹ̀rẹ̀ sí dàrújú lẹ̀ nínú àwọn jàmáà tẹ́lẹ̀ kó jọ tẹ́ ní wọ́n ṣe súnà yẹn 40% ni wọ́n padà lọ lè ba lẹ́yìn ìrújú lágbára púpọ̀ bẹ́ẹ̀ yẹn kéwú kẹ́ tó bá jòkó ti ní rújú tí ò bá farabalẹ̀ yóò sọnù ọjọ́ lọ wo bàdìsákùn retí kálukú wa ìsìn náà ni wọ́n ti gbogbo ọdún sí wẹ́lò yìí èyí tí ń pariwo lánàá tí ń pariwo tí ń pé òun sáfẹ́ wó súnà wọ́n fẹ́ bàtà wọn sábà jẹ́ ẹ dákun kí ló padà ṣẹlẹ̀ ṣé eléyìí ò tí tó lámì fún yín wọ́n sọ fún wọn náà ìwọ náà gbọ́ òun náà gbọ́ wọn sọ fún ni nígbà náà ń ba wíìsì ìrẹ́kùn sí ìsára ọ̀balẹ̀ bọ́ọ̀ bá ti gbọ́ oyé ọlọ́run sì ń bọ̀ ọlọ́mọṣà ṣàtúnṣe yín àtàwọn náà o wọ́n bá ṣe súnà ṣe súnà tó bá ṣe bídíà ṣe kíní dáàmọ̀ pé bídíà ló ń ṣe wọ́n dà pọ̀ kílé kí wọ́n ti dàrú mọ́ àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ kan eré ìwọ̀n ò pé dáadáa mọ́ torí pé àwọn àbá òdò dédé ọlọ́mọṣà ṣàánú wa dáàm nínú àwọn ìbéèrè tó wà níbí. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pé súnà.